Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń wo ètò mi. Ó tọ́jọ́ mẹ́ta, ṣàlàáfíà ni. Mo kí gbogbo wa pátápátá. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi. Orí wa ò ní dàrú. Ilẹ̀ kóòtù ò ní bàjẹ́. Lénìí kí ni mo wá sọ nípa ẹ̀? Ẹ rí pé ó tọ́jọ́ mẹ́ta tí mo ti post, mo busy ni. Mo wá sọ̀rọ̀ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ẹ̀sìn nílùú Nàìjíríà lénìí. Tí a bá ń pariwo nípa ti ọ̀rọ̀ ẹ̀sìn, ẹlòmíì máa ń rí wípé ò gba Jésù gbọ́ ni mọ́ ni, antichrist ni ò gba nábì gbọ́ mọ́, kìnnìkan. Mo dẹ̀ mọ nǹkan tó ń fa wàhálà yìí fún wa ni wípé most of the people tí à ń ṣe ẹ̀sìn lénìí ló jẹ́ wípé pastor mi sọ pé, imam mi sọ pé là ń bá kiri. Kò kí ń ṣe pé a mọ̀ nípa ẹ̀sìn yẹn gangan fúnra ara wa ká jókòó tì ká ka ìwé tán gbélé wa lọ́wọ́. Bí kò ṣe pé nígbà tí pastor mi ṣe sọ báyìí, àfáà mi ló sọ báyìí, òun ni gbogbo wa ń bá káàkiri. Kí ni mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí? Òun ni pé ẹ jẹ́ á wo nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí. Nígbà tí wọ́n bá ń ka Al-Quran, àwọn ẹlòmíì máa ń sọ pé àṣẹ là ń kà á sódì. Àmọ̀túmọ̀ ẹ̀ ní ṣe là mọ̀ nǹkan tá ń sọ, ẹni tó gbàgbọ́ yé ẹ̀sìn ni. Ẹ̀yin òbí tẹ́ bá ń wo fídíò mi, gbogbo yín ò ní fojú sunkún ọmọ. Níwọ̀ òbí tó bá jókòó tó wo fídíò yìí, ò ní fọwọ́ gbọ́mọ ẹ sí, wàá jèrè ọmọ ẹ. Ẹ jẹ́ ká wo ilẹ̀ Haúsá. Àwọn àfáà kan máa ń sọ wípé, bí mùsùlùmí máa ń sọ wípé àwọn yẹn wọn kì í ṣe mùsùlùmí. Ọmọbìnrin yìí ó lóun ò ṣe ìsìláàmù mọ́ pé òun ti gba Jésù sáyé òun. Wọ́n dẹ̀ mú ọmọbìnrin yìí, wọ́n mú pamọ́ sí, wọ́n náà máa pa títí ọ̀la ní Friday bí kankan, torí pé ó yí ẹ̀sìn ẹ̀ padà. Ẹ̀yin òbí tẹ́ bá ń wo fídíò tá a máa ń ṣe, tẹ́jọ́ ọmọ Yorùbá, tẹ́jọ́ ọmọ kóòtù òjíire, ẹ jẹ́ ká gbé sọ́pọlọ kéèyàn tọ́jú ọmọ láti kékeré. Ṣé ẹ̀sìn wọn tí dandan ni kéèyàn ṣe ni? Kéèyàn tọ́jú ọmọ láti kékeré, kọ́mọ náà pé kó tó ṣe nǹkan fún yàn jẹ, káwọn olórí burúkú kan wèrè kan wá mọ́mọ náà pamọ́ kan ni wọ́n fẹ́ pa ọmọ náà torí pé kò ṣe ẹ̀sìn. Ṣé tí mi ò bá ṣe kírísítẹ́nì àbí mùsùlùmí, kí ló kọ ẹ̀ ń bẹ̀? ṣe bí mi mo fẹ́ lọ fèsì nǹkan lọ́run? Èmi àti Elédùmarè lẹ́lẹ́jọ́. Kò sí nǹkan tó kàn ẹ́, ayé tèmi ò ní ẹ́ lára, tìẹ náà ò ní mi lára. Kí ló fẹ́ fa ìjà? Ìta ló kọ ìwé ìgan náà? Ṣé lóòótọ́ Elédùmarè táwa mọ̀ nílẹ̀ Yorùbá, nílẹ̀ adúláwọ̀ náà lóòótọ́ ló ń sọ̀rọ̀ nínú Bíbélì? Ṣé òun náà ló ń sọ̀rọ̀ nínú Àlùkùránì? Torí kò tiẹ̀ wá yé mi. Tó bá jẹ́ Olódùmarè táwa mọ̀ nílẹ̀ kóòtù òjíire, tí gbogbo wa ń jí tó pé o lè jáde, o lè ṣe nǹkan tó bá wù ẹ́, ológun lè ṣe ògùn bó wù mí, bí mo ṣe wà ń sìn mí ṣe nǹkan kan. Tí n bá ti jí mo máa ń kan gbàdúrà sí Elédùmarè, má dẹ̀ gbàdúrà sórí mi, mo bá tèmi lọ nìyẹn. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, gbogbo ẹ̀ ó lọ déédéé, mo dẹ̀ múra síṣẹ́ mi. Ṣé Ọlọ́run kan náà, ṣé Elédùmarè kan náà ló wà nínú Bíbélì yẹn ni tí gbogbo wa ń sìn? Ṣé òun náà ló wà nínú Àlùkùránì náà? Ṣé òun náà ló ń sọ̀rọ̀ ńbẹ̀? Àbí wọ́n kàn gbé àgbélẹ̀rọ ìtàn ajá àti yánníbo wá fún wa, àwa náà gbà á. Ẹ wá wo ọmọbìnrin yìí, sì wọ́n ti mú, wọ́n náà máa pa níjọ́ Friday torí pé ó fi ẹ̀sìn mùsùlùmí sílẹ̀. Tí ẹ̀yin àfáà tẹ̀lẹ̀ wà nílẹ̀ Yorùbá tá a bá dẹ̀ ń sọ, ẹni kò sí nínú Àlùkùránì, irọ́ ni, àwọn èèyàn ń ṣe mùsùlùmí. Ẹ máa sọ̀rọ̀ bí pé ẹ̀yin gan lẹ ní ẹ̀sìn. Àwọn tó ní ẹ̀sìn ti sọ pé báyìí ni nǹkan wọn. Mo wá rọ gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọ ìyá mi, tètè yín sì là. Kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀sìn kankan. Nígbà táwa náà wà kékeré, wọn kò sí wa lórí ni.
tó bá ti lọ ṣọ́ọ̀ṣì Jésù lolúwa Jésù lolùgbàlà kìnìkan òun ló máa lọ́rùn wọ̀. Ìgbà táwa wá jókòó ti bíbélì gan fúnra mi mo gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ ni mo bẹ̀ sí ń kà á lóríṣiríṣi. Bíbélì gan tá à ń kà gan ó support ẹrú. Ó ní káwọn ẹrú kan obey master wọn. Ìyàwó ẹ̀ ló sọ bẹ́ẹ̀. Ìyẹn tiẹ̀ kéré nínú bíbélì tàlùkùránì ló tiẹ̀ wá burú jù. Ṣebí tó bá tẹ̀ sọ pé ò ṣe kìrìsìtẹ́nì mọ́ kò sẹ́ni tó máa pa ẹ́. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọ Yorùbá tá a bá ń sọ pé ẹ má jẹ́ kí ṣẹ̀ríà wọlé ẹ má jẹ́ kí ṣẹ̀ríà wọlé ara nǹkan tá à ń sọ léléyìí o. Ara nǹkan tá à ń sọ léléyìí o. Tá à ń pariwo no ṣẹ̀ríà no ṣẹ̀ríà no ṣẹ̀ríà lẹ́tí no ṣẹ̀ríà òun léléyìí tó délẹ̀ yìí o. Ṣé ẹnìkan wá mọ́mọ́ mi nílẹ̀ Yorùbá ń sàbọ̀mọ́ ọlọ́mọ á nítorí pé ó change ẹ̀sìn á lóun máa lọ tì mọ́lé òkú máa sùn lọ́jọ́ náà ni o. Ìwọ tó bá fẹ́ nígbádùn nílé ayé ń bí jẹ́ kí ọkàn ẹ mọ́ ṣe ìwúre sórí ẹ ní láàárọ̀ kùtùkùtù kó bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ tó bá ru ẹ lójú olùwà gbọ́dọ̀ àwọn tó nímọ̀ lọ má kóra ẹ sínú ẹ̀sìn kankan pé kìrìsìtẹ́nì ni mí Jésù ni mo ń tẹ̀lé ànábì má ṣe gbogbo ìyẹn rọ́bìṣì ni. Gbogbo ìtàn tó ń kọ nínú bíbélì ọmọ Ísírẹ́lì náà fi bá wí. Tá bá ní wọ́n rán ẹ̀kan sí gbogbo àgbáyé nínú àlùkùránì irọ́ ni gbogbo ẹ̀ torí tá bá máa sọ̀rọ̀ ńsìn tí nǹkan bá ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wa ní Nàìjíríà bẹ́ẹ̀ yẹn gbogbo àgbáyé ẹ gbà mí o ṣé gbogbo àgbáyé tó wà nídìí owó wọ̀ ló ń sọ ni òun kọ́. Mo kàn fẹ́ rọ̀ yẹn abiyamọ tẹ́ ń kọ́ ọmọ yín sínú wàhálà yìí ẹ wo nǹkan táwọn Amẹ́ríkà ń ṣe níbi tí mo wà wọ́n fẹ́ ṣe dome tó jẹ́ pé tí any country bá yin bọ́ǹbù sí wọn ni àbó yin anything sí wọn ni o tó máa jẹ́ pé kó tó dún ó dẹ̀ máa neutralize ẹ̀. Àwa ṣì wà lórí Jésù ń bọ̀ àwa ṣì wà lórí ànábì máa tó dé a ṣì wà lórí ṣẹ̀ríà àwọn pípò yìí lọ síwájú tó bá yá àwa èèyàn dúdú máa sọ pé àwọn òyìnbó yẹn wọn láìkí wa wọn èyí ṣé àwa gan gbé ìgbésẹ̀ nílé ayé ara wa ṣé àwa náà ṣe nǹkan sílùú wa tó jẹ́ pé àwọn òyìnbó lè máa wò torí gbogbo àlà ń pariwo pé àwọn òyìnbó yẹn wọ́n ń ṣe yẹn rẹ wọ́n mú wa lẹ́rú wọ́n ṣe kíní kan ṣé ẹrú náà sì mú wa dì sí náà tá à ní ròrí fúnra ara wa. Ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ á ronú o ẹ jẹ́ á ronú o torí gbogbo eléyìí tá à ń ṣe yìí kò lè gbé wa débi kankan. Gbogbo eléyìí tá à ń ṣe yìí ò lè gbé wa dé anywhere. Ọmọ ọlọ́mọ náà fẹ́ pa yẹn ẹ̀dẹ̀ sọ pé Ọlọ́run Elédùmarè táwa mọ̀ òun náà ló kọ sínú àlùkùránì yẹn pé ó yá ẹ lọ pa ọmọ tí ò bá ti ṣe Islam ṣe àjẹgẹ́ bíi Arab ni. Gbogbo atábá máa gbàdúrà nílẹ̀ ní Nàìjíríà lénìí Ọlọ́run Ísírẹ́lì là ń pè àwa ò lọ́lọ́run kankan ni so nǹkan tẹ̀yìn fún mi pé Elédùmarè ò tiẹ̀ fẹ́ràn àwa dúdú rárá kó gbé èèyàn kan dìde àbí dandan ni ká ṣe ẹ̀sìn ẹni bá ti ń ṣe ẹ̀sìn ó máa ń ṣẹ̀sìn ni. Òun kọ́ là ń rí lórí íńtánẹ́ẹ̀tì lóríṣiríṣi ńsìn àwọn pásítọ̀ ń tọ́ bọ́mọ wọn nídìí àwọn wòlíì àwọn àfáà àwọn nǹkan kan yìí ibẹ̀ gan ló yẹ kó rí wa ti pé. Mo wá rọ̀ yín èèyàn mi tẹ́ bá ń wo fídíò mi ẹ jẹ́ á ronú ìwọ tán bá bí sínú ẹ̀sìn Islam tí ìwọ gan bá rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè ẹ yọ kó mọ̀ pé ìtànjẹ ní gbogbo ẹ̀ kó sá kúrò ńbẹ̀. Àti sin Elédùmarè tẹ́rí yẹn kò le jí lówùúrọ̀ kùtùkùtù kó gbàdúrà kó dẹ̀rọ ajáde ó ti tán. Gbogbo nǹkan tó jẹ́ tí gbogbo wa ń gbàdúrà fún nílẹ̀ Áfíríkà lénìí làwọn òyìnbó ti ṣe fúnra wọn nírọ̀rùn àfi tó bá ṣiṣẹ́ lọ. Mo kí gbogbo ẹ̀yin ọkùnrin mo gbé kẹ́yin obìnrin ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ bá mi subscribe sórí YouTube channel mi Oma TV on YouTube channel mo ní ìdìmọ̀ subscription bẹ́ẹ̀ mo fẹ́ máa ṣe àwọn nǹkan lóríṣiríṣi ibi tá a bá travel lọ kí n máa gbé kó má jẹ́ pé mo kàn máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn nìkan Oma TV lórí YouTube Oma TV lórí TikTok Oma TV lórí X torí mo máa ń post náà síbẹ̀ mo kí gbogbo ẹ̀yin ìyá mi mo kí gbogbo ẹ̀yin màmá mi ẹ jọ̀ọ́ ẹ ní fojú sunkún ọmọ yín ẹ ṣé mo dúpẹ́.